فإننا بوصول سادتنا لأهمة نهتدي بوصول سادتنا لأهمة نهتدي إنا نرى التقليد داها قاتلا حجب العقول عن الطريق لأرشد ومعارج التقليد طول زماننا مع حبنا للعالم المتجرد مع حبنا للعالم المتجرد وإذا بدانا باجتثاث نزوله عن كل قلب خائف متردد لا تبصر الإخوان في حلقاتنا من عالم أو طالب مسترشد من عالم أو طالب مسترشد لا رأيت علما واتباعا صادقا لسنة لكالله دون تردد لسنة لكالله دون تردد هم زينة الدنيا مصابيح الهدى طلعوا على دنيا طلوع لفرقد وارثوا النبي فأحسنوا في إرثه فأمروا عن كيد الفريس بوعدد لا نتلو الدنيا ولا نسعى لها اللهم اقصدنا فنعم المقصد ليس المناسب همنا ومرادنا كلا ولا سوف الخبية لمبتدي الدين قال الله قال رسوله وهما لدين الله أفضل مرشد وهما لدين الله أفضل مرشد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن أحسن الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها
وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run Ọba. Alhamdulillah. Ọlọ́run Ọba ìtúnṣe pé òun náà ni ó ní ọpẹ́. Orin tó ga jù tọ́lọ́run ṣe fún mi àti ẹ̀yin òun náà ni pé Ọlọ́run Ọba ṣe wá ní mùsùlùmí. Àìní jẹ́ mùsùlùmí mọ́ Ọlọ́run méjì ó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wọn. Abẹ́lọ́run Ọba kọ́lọ́run kó pọ̀ wá ní mùsùlùmí. Abẹ́lọ́run Ọba kọ́lọ́run kó gbé wa jẹ ní mùsùlùmí. Abẹ́lọ́run Ọba kọ́lọ́run kó ṣe wọlé ní àlùjánnà pẹ̀lú sábàbí Islam. Orin tọ́lọ́run tó ṣe fún wa nínú àwọn orin tó jẹ́ pé ó ga jù òun náà ní pọ́lọ́n fún wa lálàáfíà ara. Tí ó bá sálàáfíà ni èmi tí mo wà wájú yín tí mo bá yín sọ̀rọ̀ mi ní lè jókòó wájú yín. Ẹ tí ó bá lálàáfíà náà ò lè jókòó kó fẹ́ wá gbọ́rọ̀ lọ. Àlàáfíà ti ń bẹ lára ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run tí kò bàjẹ́. Àlékún àlàáfíà Ọlọ́run ṣe àṣẹ fún ẹnì kọ̀ọ̀kan wa. Lẹ́yìn wá gbà náà òun náà ní agbègbè wa tá a wà yìí. Ọlọ́run bá fi ìfọ̀kànbalẹ̀ sílẹ̀. Ìfọ̀kànbalẹ̀ ẹ̀kọ́lọ́mọ yọ kúrò ní agbègbè yìí. Àwọn ibi tí ò sí ìfọ̀kànbalẹ̀ ẹ̀kọ́lọ́mọ bá fi ìfọ̀kànbalẹ̀ sílẹ̀. Gbogbo àwọn orin tó kù gbogbo ẹ̀ náà ni a tún dúpẹ́ rẹ̀ fọlọ́run. Ọlọ́run ṣe wá lẹ́rú tí ó máa dúpẹ́. Ọlọ́run ṣe wá ní ẹrú tí ó jẹ aláìmoore sí Ọlọ́run. Àwọn abẹ́lọ́run ìbára wa sọ̀rọ̀ títí ọwọ́ sàn yìí. Ọlọ́run kó darí èmi tí máa bá wa sọ. Kó jẹ́ kí orí ìyọ́nú Ọlọ́run Ọba pẹ̀lú ọ̀rọ̀ tí máa bá wa sọ. Ẹ̀yin náà tí ẹ máa gbọ́ Ọlọ́run kó bá darí ẹ̀yin náà. Àgbọ́yé ọ̀rọ̀ náà Ọlọ́run ṣe máa fún ẹnì kọ̀ọ̀kan yín gbọ́. Èmi àti ẹ̀yin ẹ̀san Ọlọ́run Ọba la fẹ́ rí lórí àwọn ọ̀rọ̀ yìí. Ọlọ́run jẹ́ kí a rí ẹ̀san lábẹ́ Ọlọ́run Ọba. La hawla wala quwwata illa billahi aliyyil azim. Tafsiri wa àná ó bẹ̀rẹ̀ láti Suratu Isra aya 33. Aya yìí nìkan òun náà ni àtúmọ̀ tàyányá lánàá. Àwa bọ́ sí aya 34 tó yẹ pé òun náà ni ibi tí a ti máa kọ̀ntínú àlàyé wa ní òní. Wọ́n ka ayá ìfún wa láàtúmọ̀ rẹ̀ lẹ́yìn náà wọ́n ka díẹ̀ fún wa nínú àwọn àyàtà tó wà níwájú wa tí a ti ṣe tafsiri. Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم. ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق. Ọlọ́run ọba ní ẹ gbọ́dọ̀ pa ẹ̀mí tí Ọlọ́run ọba tó sọ di èèwọ̀. Torí pé ẹ̀mí tó bá pààyàn Ọlọ́run ọba ò sọ di èèwọ̀ pé ká pa. Ẹ̀mí tí Ọlọ́run ọba tó sọ di èèwọ̀ a gbọ́dọ̀ pa ẹ̀mí kankan illa bil haqq. Àyàfi kó jẹ́ pé a ní ẹ̀rí kó tó di pé apá ẹni náà. Ẹ̀rí gbọ́dọ̀ wà lọ́wọ́ wa. Ẹ̀rí kẹ́nìkan pa ẹnìkan ká padì padà ẹ̀rí ni. Kẹ́nìkan kó fi ẹ̀sìn lẹ̀ kó tún tako ẹ̀sìn pẹ̀lú ẹ̀ ẹ̀rí ni pé ká parọ́ ẹni bẹ́ẹ̀. Kẹ́nìkan jẹ́ ẹni tó ti níyàwó àbí tó ti lọ́kọ tó ti wá jẹ́ pé ó tún wá lọ ṣe zìnà ẹ̀rí wà lórí pé ká parọ́ ẹni bẹ́ẹ̀. Àtàwọn nǹkan míì tó tún lè fà á tí omi jẹ́ pé tẹ́nìkan bá bẹ́nìkan lólé tó fẹ́ pa ẹ̀rí wà fẹ́ nìyẹn pé kó pa ẹni náà padà àbájọ kó wá fẹ́ pa nígbà tó bá ní upper hand lé lórí. Ogun Islam bá ń ṣẹlẹ̀ láàrin mùsùlùmí àti kèfèrí ẹ̀rí wà pé kí àwọn mùsùlùmí kí wọ́n pa kèfèrí
gbogbo mi tẹ́rì wáyé nìkan ni pípààyàn a gbọ́dọ̀ pààyàn àfi ká rí ẹ̀rí àmọ̀dájú lórí ẹ̀ lẹ́bí ìkànnì àwọn sàhábà Usama bin Zaid èyí tó jẹ́ wípé ẹnìkan ṣe gbọ́dọ̀ la ilaha illallah ló bá tó pa ìṣọ́lá ọba wọn sọ fún pé gbọ́dọ̀ la ilaha illallah tó ṣe síbò orí gbọ́dọ̀ ṣe la ilaha illallah ó tún wá pa ó ní kò sí nínú ẹ̀mí ni ìṣọ́lá ọba ní bóòlù wọn ti mọ̀ ṣé wọ́n túnú ẹ̀mí ẹ̀ ni so ó ti di èèwọ̀ fún èèyàn láti pa ẹtí bá ṣe gbọ́dọ̀ la ilaha illallah ṣùgbọ́n ẹjọ́ àwọn agbóyè ń bẹ̀rù pé ẹni tí ń ṣe gbọ́dọ̀ la ilaha illallah yìí tó bá jẹ́ wípé ẹnìkan ṣe la ilaha illallah ní ìsìn àní pa àsìkò wọn wá tó kọ̀ wá kírun ẹ̀dá àsìkò wọn bá dé tí ọ̀rọ̀ kírun ọlẹ́tọ̀ pé kí wọ́n pa yustata wọ́n ní kó túbá kọlọ̀ kírun tí ọba ti ṣe ó ti lẹ́tọ̀ kí wọ́n pa ẹ̀dọ́ pa iná ọlẹ́tọ̀ kí wọ́n pa tí wọ́n fi lè mú àwọn èèyàn kan wà lẹ́gbẹ́ wọn ti lẹ́tọ̀ kí wọ́n pa wọn tá a bá ti rẹ́rìí tó sọ fún wa pé ká pa ẹnìkan nínú ẹ̀sìn ẹ̀rí yẹn láà máa tẹ̀lé ìyẹn ní gbólóhùn illa bil haqq olódólé lórí ẹ máa dún àná pa ẹnìkan láì ṣe wípé ó jẹ́ pẹ̀lú ẹ̀rí ló fi pa irú ẹni bẹ́ẹ̀ tó bá gbé mùmíní lọ́pa tí wọ́n mọ̀ kó pa mùmíní tó wá fi tó wá ní gbé lọ́dọ̀ ọlọ́wọ́n ọba yọ wọnú náà já náà tí ó sì máa bẹ gbére ń bẹ̀ ṣùgbọ́n tí wọ́n mọ̀ kó pààyàn àṣàlàyé fún wa lánàá ó máa pa á ó ti lẹ́tọ̀ọ́ kí wọ́n pò náà padà àfi tí àwọn aráalé òkú tí wọ́n bá sọ yí pé àwọn fẹ́ kí wọ́n pa wọ́n fẹ́ gba díyà ni wọ́n lè gba owó ẹ̀mí ẹ̀ àbí kí wọ́n ṣàmójúkò fẹ́ níyàn kọ́ máa lọ. so tí wọ́n dá sí mistake pààyàn wọn ò lè pẹ́ níyẹn dí padà wọ́n kàn gba owó ẹ̀mí ẹ̀ àbí kí wọ́n ṣàmójúkò fẹ́ níyẹn ẹni yóò sì tún san kàfàrà yóò gba àwẹ̀ 60 ẹ bá ṣàlàyé fún wa lánàá ọlọ́run wa máa kutila mazluman. wa ma kutila mazluman faqad ja'alna liwaliyyihi sultana. ẹnikẹ́ni tí wọ́n bá pa nípa àbòsí tí wọ́n mọ̀ pa ọlọ́run ní irú ẹni bẹ́ẹ̀ àwọn tó jẹ́ ẹbí rẹ̀ àwọn ni wọ́n jẹ́ wàlíyù rẹ̀ bàbá rẹ̀ ní tàbí ọmọ rẹ̀ tàbí ẹ̀gbọ́n rẹ̀ tàbí àbúrò rẹ̀ àwọn ni wàlíyù àwọn eléyìí ó lè jẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbúrò bàbá rẹ̀ àwọn eléyìí ni wàlíyù ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ọmọ àbúrò rẹ̀ tí wọ́n jọkùnrin wàlíyù gbogbo so àwọn tó jẹ́ wàlíyù yìí faqad ja'alna liwaliyyihi sultana ọlọ́ni àti ṣe sultana agbára kúwà ọlọ́ni àti ṣe agbára àwọn nasran àwọn ta'yida àti ṣe ìkúnlọ́wọ́ liwaliyyihi fún ẹni tí wọ́n pa èèyàn rẹ̀ ìjọba wù ní kó múnú nǹkan mẹ́ta bó wù olóyún wọn pẹ́ ní ẹdí padà tẹ̀gbẹ́ wọn máa pa ni bó wù olóyún fẹ́ gba díyà nínú díyà yẹn lè dínkù ó sì lè gbà ní pípé bó dẹ̀ wù olóyún kẹ́niyàn máa lọ lọ́fẹ̀ẹ́ olóyún ní agbára tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn tó bá jẹ́ àwòlíyà àbùmọ́ lọ́gbọ́dọ̀ jọ panu pọ̀ lórí eléyìí kó tó di pé nǹkan yóò ṣẹlẹ̀ ọlọ́run fọlá yusuf. fọlá yusuf fil-qatl. ọlọ́run ní kò gbọ́dọ̀ kọjá àlà kó wá lọ gbẹ̀sẹ̀ fúnra rẹ̀ kó wá lọ pa ẹni ẹdí padà kò gbọ́dọ̀ kọjá àlà ẹ bá lọ pa ẹnìkan tó pa èèyàn rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ti lẹ́tọ̀ọ́ bí kí wọ́n pa padà ẹ bá lọ pa ẹnìkan tó jẹ́ pé ọwọ́ nígbà ó pa èèyàn mí nì ní fídíò orí ẹ̀ ti lẹ́tọ̀ọ́ kí wọ́n pa padà ọ̀tọ̀ọ̀tọ̀ láyẹ̀jú ẹ̀lẹ́yọ̀ kọ̀ọ̀kan èèyàn gbọ́dọ̀ ṣe ìdájọ́ lọ́wọ́ ara rẹ̀ ọlọ́run innahu kana mansura. ọlọ́run ọba ní ẹni tí wọ́n pa èèyàn rẹ̀ yìí innahu kana mansura ẹni tá a ràn lọ́wọ́ ni tó bá ní òun fẹ́ wá ẹni tó pa èèyàn òun àbọ̀mẹ́ni tó pa èèyàn rẹ̀ ó wá fẹ́ fìyà jẹ ẹni náà ẹni tí a ràn lọ́wọ́
òun ni ọlọ́ni innahu kana mansura ọlọ́ni ẹni tá a máa ràn lọ́wọ́ ni náà. ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن. ọlọ́run bá wá ní owó ọmọ òrukàn ẹ má sùn mọ́ illa billati hiya ahsan ọ̀nà tó dáa òun ni kẹ́ ẹ gbà àmọ́ wàá túnbọ̀ lè fún wa dáadáa ọlọ́ni àtàyàbùlùgà ọmọ òrukàn ẹ gbọ́dọ̀ máa bá mójútó owó rẹ̀ tí ó fi di ẹnì tó bàlágà yabluga ashudda ìtumọ̀ méjì ló wọ́n ń túmọ̀ sí tí ẹ bá lè ti bàlágà ashudda ìtumọ̀ méjì òní wọ́n ń túmọ̀ sí àbọ̀wá sàlàyé fún wa ọlọ́wọ́ ọba ní tí ó fi bàlágà náà wọ́n ọlọ́ni ẹ máa pé àdéhùn dáadáa ọ̀rọ̀ mẹ́tò nìyẹn tó jẹ́ náà àwọn iṣẹ́ tí èèyàn máa ń ṣe tí fi máa ń rí ọ̀nà ọlọ́run òun náà ni kéèyàn máa pé àdéhùn náà. Inna al-ahda kana mas'ula. ọlọ́ni àdéhùn pípé ẹ má fọwọ́ kékeré mu tó bá di jọ́ pé dàkíyàmà mas'ulan ntí wọ́n bí èrè rẹ̀ ni wọ́n bí wá nípa rẹ̀ àwọn mas'ulan anhu wọn a máa fojú fún ara fi járe gbà mí so mas'ulan nǹkan tí wọ́n béèrè rẹ̀ wọ́n béèrè kìíní yẹn mas'ulan nǹkan tí wọ́n bí wá léèrè rẹ̀ ni now eléyìí níbi tí àyà àti àti bẹ̀rẹ̀ tafsiri lónìí so wọ́n kà fún wa wọ́n kà díẹ̀ fún wa nínú àwọn àyà yẹn kó ti pé àwọn bá tafsiri lọ. أعوذ بالله من الشيطان الرجيم ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا. ọlọ́run bá ti ọlọ́run ga ó sọ fún alùsọ́tì Isra àyà 34 wala taqrabu mala al-yatim. ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن. alákọ̀ọ́kọ́ ọlọ́run bá ṣàlàyé fún wa pé ẹ má sùn mọ́ owó ọmọ òrukàn tọ́lá ọmọ bá ti ń lo kéèyàn má sùn mọ́ nǹkan ó ti jẹ́ wípé nǹkan tó lágbára ni kéèyàn wá tó wá lọ sí tó jù bẹ́ẹ̀ lọ nǹkan tó tóbi ni ọlọ́run ọba ọ̀fẹ́ kéèyàn súnmọ́ owó ọmọ òrukàn rárá ṣùgbọ́n kí èsì pé gbogbo wa ní kéèyàn ọmọ súnmọ́ yìí nítorí kọ́ ọlọ́run ọba ó lo ẹ má súnmọ́ òun náà ni wípé nítorí wípé kò fẹ́ ká tiẹ̀ bà owó yẹn nú jẹ́ rárá kò fẹ́ ká bà owó yẹn nú jẹ́ rárá ọlọ́run bá máa ń fẹ́ kó dáàbò bo
gbogbo nǹkan tó bá ti jẹ́ wípé ènìyàn lágbára ọlọ́ba máa bá dáàbò bò gbogbo àwọn ọmọ kéékèèké ọlọ́ba máa bá wọn dáàbò bò nǹkan wọn torí pé ó mọ̀ pé wọn lágbára sọlọ́ọ̀ sọ pé wà á lálẹ́mọ̀ olùdílàwó rísíkù ọ̀nà wà kíṣwàtò ọ̀nà bil ma'ruf. bàbá ọmọ kò gbọ́dọ̀ má náwó fún ìyá ọmọ kò gbọ́dọ̀ má fún lóúnjẹ nítorí máa fi gbé òfin yẹn lórí ẹ̀ ní wípé torí ọmọ kékeré yẹn ni tí a bá kọ obìnrin lẹ̀ lẹ́ẹ̀kínní tóbìnrin wà nínú ìdá obìnrin tí èèyàn kọ́ ọ lẹ́yìn tó wà nínú ìdá yẹn èèyàn ni wọ́n máa fún ní oúnjẹ ni wọ́n máa fún gbogbo ẹ̀ tó bá kọ́ ọ lẹ́ẹ̀kejì oní wọ́n máa fún ní oúnjẹ wọ́n máa fún gbogbo ẹ̀ tó bá kọ́ ọ lẹ́ẹ̀kẹta kò ní fún lóúnjẹ kò ní fún ní àwọn tó yẹ kó fún ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tó lóyún ni ọlọ́run ni ó tún gbọ́dọ̀ máa fún lóúnjẹ. so tóbi jẹ́ pé ọlọ́run ọba yìí máa ń wá bò ní ẹ̀tọ́ ẹni tí ò bá lágbára ọlọ́run ni máa bá gba ẹ̀tọ́ rẹ̀ yóò bá gba ẹ̀tọ́ rẹ̀ lẹ́ẹ̀lẹ̀ gbogbo ẹni tí ò bá ti lágbára báyìí so ẹ̀tọ́ rẹ̀ ìmọ̀ ọlọ́run máa bá gbà ní sòrìṣọ́lá ọba náà fi máa ń sọ wípé gbogbo àwọn tí wọ́n máa ń fi ẹ̀tọ́ àwọn tí wọ́n jẹ́ ọ̀lẹ tí bá ń fi ń dùn wọ́n ó ní òhádìrìjù mọ̀ ń pe gbogbo àwọn bẹ́ẹ̀ ní ẹlẹ́ṣẹ̀ àwọn tó ṣe wípé wọ́n máa ń fi ẹ̀tọ́ àwọn tó jẹ́ àwọn ẹni tó lẹ tí wọn ò lè rí ẹ̀tọ́ wọn gbà tó máa fi ráre inú àwọn ẹni tó lẹ obìnrin wà bẹ́ẹ̀ inú ẹ̀ náà ni ọmọ òrukàn wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àyè fi ẹ̀tọ́ ẹni tí a mọ̀ pé kò lágbára káwá fi ẹ̀tọ́ rẹ̀ dùn eléyìí tó lágbára púpọ̀ lọ́dọ̀ Ọlọ́run so ní àwọn tí ó lágbára láwùjọ oní ọmọ òrukàn wà ta ni ń jẹ́ ọmọ òrukàn gbogbo àwọn àpapọ̀ látòkè tó fi délẹ̀ àti nínú èsì ni o àti nínú èdè ni o àti ní úrúfù ni o lọ́dọ̀ àwọn lárúbáwá òun náà ni pé ẹni tí ò ní bàbá láyé oníjọmọ òrukàn ẹni tí ó bá ti ní bàbá láyé màá fàkọdá àbáhù fàbúrẹ́yẹtì ẹ bá ṣàfẹ́kù bàbá rẹ̀ òun lọ́mọ òrukàn ibù kò ní bàbá alámùyẹ jìdí kàyẹtì màá fà á ànábì nìyí kí ni ọba lè bi wúlì dayẹtì ìmọ̀ wọn bí ní kí ni ọmọ òrukàn kò ní bàbá ṣùgbọ́n ó ní kí ni ó ní bàbá rẹ̀ náà tọ́jú ẹ̀ díẹ̀ kó tó kí ni kó tó kú ó sì ní mọ̀mọ́ ó ní bàbá ó ní mọ̀mọ́ kí wọ́n pè ànábì ní kí ni nínú àwọn tó jẹ́ abúlágùlìyẹtì ọmọ òrukàn ó tún jura wọn lọ ọmọ òrukàn jura wọn lọ ọ̀nà mẹ́ta ó lọ́mọ òrukàn ọmọ òrukàn tó wà nínú tí wọ́n lóyún tó jẹ́ pé ìyá yẹn obìnrin yẹn lóyún òun ni ó fi jẹ́ wípé bàbá fi bọ́ sọ́dọ̀ ọ̀nà ọmọ òrukàn lẹ́yìn ni ó wà abúláwù yẹtì ọmọ òrukàn ọmọ tí wọ́n bí lẹ́lẹ́ báyìí ṣùgbọ́n kò gbọ́njú mọ́ bàbá rẹ̀ tó fi tí bàbá rẹ̀ fi kú ọmọ òrukàn náà lọ náà ọmọ náà wáyé pé òun gbọ́njú mọ́ bàbá rẹ̀ so ọmọ òrukàn náà lọ náà tí ò tí bàlágà tí bàbá rẹ̀ fi kú ọmọ òrukàn náà lọ náà ẹ̀dọ́ ọ̀rọ̀ ni mẹ́tẹ̀ẹ̀ta ẹni tó gbọ́njú mọ́ bàbá rẹ̀ òun ó máa rí àánú díẹ̀ tí bàbá rẹ̀ ṣe fún ó máa lè forí rò ó gẹ́gẹ́ dádì mi wọ́n gbé mi níjọ́ kan báyìí àjọ ń ṣe báyìí òun sì máa nígbàdùn bàbá díẹ̀díẹ̀ ìdájọ́ ọmọ kékeré lọ́wọ́ òun ò nígbàdùn bàbá ṣùgbọ́n ó ti gbádùn yẹn kọ̀ọ̀kan nílapa rẹ̀ ní ara rẹ̀ ní ẹlẹ́gbẹ́ ní oyún lọ́wọ́ àwọn ọjà gbégé ni o kò gbádùn bàbá rárá lẹ́nu gbà níbi ní kí ni abúlágùlìyẹtì àlìyẹtì màmáta kí ni àbúrò òun náà ni ẹni tí bàbá rẹ̀ kú kọ́bílá bòlóògì síwájú kó tó di pé
ó bàlágà ẹ bá ti wá bàlágà tí bàbá rẹ̀ bá kú kì í ṣe àbíyẹtì ilẹ̀ Yorùbá olùgbòmí lẹ́yìn òtí wa bí èèyàn bá kú gan ó pè é lọ́mọ òrukàn ilẹ̀ Yorùbá ẹlòmíì kan ní ìdàgbàlagbà lóbi jọba 60 years yóò ní ó ti dọ́mọ òrukàn láyé gbàdàbà ẹ̀ bá kú so eléyìí ilẹ̀ Yorùbá lélẹ́yìn wa kò kì í ṣe inú ẹ̀sìn nítorí wà nínú ẹ̀sìn òrìlẹ̀ nígbà yẹn ní bàbá kó ní gbogbo ohun tí ń jẹ́ bàbá tó ní gángan so tó bá ti yẹ kí bàbá tó jẹ́ pé òun gángan ló ní oyún òun gángan so tó bá fi lè bọ́ sọ́dọ̀ Ọlọ́run kọ́ ọmọ yẹn tó bàlágà ọmọ yẹn ló ń pè ní kíni àlìyẹtì ọmọ òrukàn so ọmọ òrukàn wa ní dúkìá ọmọ òrukàn inú fámìlì náà ni a máa kó dúkìá ọmọ òrukàn sí lórílẹ̀ ayé lónìí ara wàhálà ta ní nìyẹn àwọn tó ń jẹ́ obìnrin kí wọ́n lọ ṣọ́ ara wọn dáadáa ìtẹ́sìn bá ní ká ṣe òun náà ní ká máa ṣe ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn lórílẹ̀ ayé lónìí olódúró àtòyàwó àtọkọ wọ́n jọ dúró ní dúkìá ọkùnrin wọ́n jọ dúró tì ní wípé tọkọ bá fi lè bọ́ sọ́dọ̀ Ọlọ́run bàbá ìyàwó ni pé kí ni ta ni ń jẹ́ ẹ̀gbọ́n ọkọ mi ta ni ń jẹ́ àbúrò ọkọ mi ta ni ń jẹ́ bí ọkọ mi ṣé wọ́n wà mẹ́gbà tí àwọn jọ ń kọ́lé ni ṣé wọ́n wà mẹ́gbà tí àwọn jọ ń ṣe kínní ni so Islam ò dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kí ẹjọ́ wọn kọ́lé kí ẹjọ́ wọn ṣe kankan ẹ má jọ kọ́lé o ẹ má jọ ṣe kankan o ẹ ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ní o tó bá yáwó lọ́wọ́ rẹ̀ tètè san fún o so látara bẹ́ẹ̀ Islam ò fẹ́ bẹ́ẹ̀ Islam yẹ́dìhù ìlà mílíkì alfardi ìtí Islam máa ń pè pẹ̀lú pé kálukú ní nǹkan tiẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan títẹ̀ mí ní títí ẹ̀ ní torí pé ó gbé ọ̀rọ̀ ogun wá kẹ́ ẹ má bàa dáná ìwájú Ọlọ́run náà ni èyí lè jẹ́ bá dáńkẹ́ pọ̀ tẹ́ ẹ pé ogún tí ò ṣe pín ẹ̀jì àwájú Ọlọ́run tí ò sí méjì mẹ́ẹ̀ obì ọgbọ́dọ̀ dúró ìjọba ọba ní kó mú nínú nǹkan ọkọ rẹ̀ tó bá jẹ́ ẹyọ kan bá ní àbí ẹjẹ́ méjì àbí ẹjẹ́ mẹ́ta àbí ẹjẹ́ mẹ́rin inú kí wọ́n jẹ 1/4 tọkọ yẹn ọba ti jẹ́ pé ó ní ọmọ tó bá tilẹ̀ lọ́mọ báyìí 1/8 ní gbogbo wọn pè nínú ogún ọkọ ó ní ìgbò tí ọkọ tí ọba kọ́ ilé sílẹ̀ lẹ̀ yàtọ̀ sí a lè fún wọn pé yàtọ̀ sí ibi tọkọ wọn fún wọn pé ilé tiẹ̀ yàrá tiẹ̀ nìyí torí wọ́n ti fún wọn ó ti fún wọn yìí o yàrá tiẹ̀ ni mo ti bu wọn nítorí wọ́n ti bu wọn lójú ayé tí wọ́n ní yàrá tiẹ̀ ni mo ti bu wọn tọkọ bá kú sọ ló sì níyàwó méjì àkàbí ṣàpèjúwe ni wọ́n wá fún wọn ní yàrá kọ̀ọ̀kan nínú yàrá 10 wọ́n wá kù yàrá 8 so gbogbo àwọn ọdún méjèèjì yẹn yàrá kan péré òun ni wọ́n ní nínú ibi tó ṣẹ́kù yẹn so ẹ̀tọ́ nínú gbàgbọ́bìnrin kan náà ló ní so iye tó bá ìdá kan ní ìdá 8 ìtókù yẹn ló máa gbé jẹ títí ẹ̀ nìyẹn àwọn ọmọ rẹ̀ tó bá ti dàgbà lágbà wọ́n gba ogún títí wọn àwọn ọmọ tí ò bá ti dàgbà lágbà tí wọ́n wà ní ọmọ òrukàn àwọn ẹ̀gbọ́n ọkọ àbúrò ọkọ àwọn ni wọ́n dúró àwọn ni wọ́n mójútó dúkìá yẹn àwọn ọlọ́run bá gbélé lọ́wọ́ àwọn ọlọ́run bá ń bá wí bíi pé wàlá àtẹkọ́lọ́mù máa lọ yẹ tì í àwọn ọlọ́run ní kí wọ́n mójútó nìyẹn wọn ò ní bá gbómi ọsọ gbé òun ni wọ́n mójútó òun ò ní dá mójútó láéláé tó bá sì mójútó náà tó bá ní mójútó ó tún lọ́jọ́ wájú ọlọ́run tó kọ́ bẹ̀ kọ́ mọ́ dààmú ara rẹ̀ rárá ẹ gbọ́dọ̀ fún ẹbí ní chance lórí ayé lónìí àwọn èèyàn fún ẹbí ní chance rárá kò dẹ̀ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ gbọ́dọ̀ fún ẹbí ní chance ìtẹ́sìn bá ní o ṣe olóṣì ìtẹ́sìn bá ti ní ọmọ ṣe tó ń pè ní pé Islam nìyẹn ojúra rẹ lẹ̀ fún Islam so látara bẹ́ẹ̀ òun náà ni pé gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn tó so mọ́ ọkùnrin nígbà tó kùnrin bá bọ́ sọ́dọ̀ Ọlọ́run tí wọ́n so mọ́ nínú ẹbí tí násàbù jọ pa wọ́n pọ̀ àwọn ni wọ́n máa jẹ́ ẹni tí wọ́n máa mójútó nǹkan ọmọ òrukàn
kì í wá sí dandan níbi kọ́ jẹ́ pé ẹjọ́ dàgbàlagbà jù nù wọn àti kàdísì kan fún wa lánàá àdísì àbídá ẹni tó bá strong nínú wọn oníwàásí gíní o òní ọmọ pé òun lè mójútó ló òun lè mójútó gíní òní ò mójútó tí wọ́n mọ̀ yìí pé òun ò kí ṣe gíní wa oníjàgbá olùkọ́ náà máa ní alladhina yakuluna fi butunihim amwalal yatama إنما الذين يأكلون أموال اليتامى ظلما نعم إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا ọlọ́ni nígbà الذين يأكلون أموال اليتامى ظلما ọlọ́ni àwọn tí wọ́n ń jẹ owó ọmọ òrukàn lọ́nà àbòsí lọ́nà tí ọ̀dà àwọn tí wọ́n jẹ́ ọkọ àbúrò ọkọ àwọn tí wọ́n fẹ́ mójútó dúkìá ọmọ òrukàn tí wọ́n ń jẹ lọ́nà tí ọ̀dà ọlọ́ni náà máa yàkùlù náà fi bùtú ní ìmọ̀ràn. ọlọ́run ọba ní tí wọ́n ń jẹ yẹn sínú wọn ọlọ́ni iná òní wọ́n ń jẹ. ọlọ́run tí wọ́n bá bilé kú tí wọ́n tún bá tí wọ́n bá dọ́dọ̀ ọlọ́run ọba sayasláwọ́nà sa'írọ̀ ọlọ́run ní wọ́n wọnú náà sa'írọ̀ lẹ́tí ó jóná bẹ́ẹ̀. ọlọ́run ti bọ́ ọdẹ́rù bà wọ́n ọlọ́run ti sọ ìyà wọn tí wọ́n ń bọ̀ wá jẹ ìwọ́n fílẹ̀ fún wọn ẹni wọ́n bẹ́ẹ̀ kó jẹ ní wọn jẹ́ ó kó jẹ ẹni wọ́n bẹ́ẹ̀ dáná jẹ́ ó dáná kò ní kọ́ máa rí ọmọ làrísìkì kò ní kọ́ máa rí ọmọ dà ọmọ ayé náà ti dání àsìkì tiẹ̀ lọ́tọ̀ ó dání gbogbo ẹ̀ lọ́tọ̀ ebi bá wọn rẹ júmọ́ ogún kò yọ pé lórí gbé igi nìkan so mọ́tò kó yà jẹ́ ara iwájú ọlọ́run àwọn tọ́lọ́wọ́n bá ní mojú ọdún bá ní wọ́n mójútó jẹ́ wọ́n mójútó àwọn tọ́lọ́wọ́n ní wọ́n mójútó òní jẹ́ wọ́n mójútó so látara bẹ́ẹ̀ bọ́lá bá ti ṣètò rẹ̀ nìyẹn ó ní oníjẹ́ kílẹ̀ ayé ó bàjẹ́ obìnrin ò lè mójútó nǹkan lọ títí ọkùnrin ló lè mójútó nǹkan dáadáa ó lè mójútó nǹkan dáadáa so àwọn ní wọ́n strong àwọn ní wọ́n lè mójútó nǹkan dáadáa ọlọ́run wala taqrabu malal yatim. ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن. ọlọ́run ọba ní kí wọ́n á ṣe pé nígbà mo ti ní ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ owó ọmọ òrukàn ṣùgbọ́n ọlọ́run ti mú ìlà wa ẹ bá fẹ́ súnmọ́ owó ọmọ òrukàn nù yín yóò súnmọ́ billati hiya ahsan ọ̀nà tó dáa òun yóò gbà súnmọ́ yóò gbà wípé owó yìí mo fẹ́ kó pọ̀ sí owó yìí mo fẹ́ kó pọ̀ sí kọ́mọ yóò tún lè ní dúkìá tí ó tún ṣe kí ni o tí ó tún pọ̀ sí torí pé àwọn máa fi owó invest tí owó sì máa pọ̀ sí àníyàn gidi ni ó ní fún owó náà kò ní ní àníyàn ìjàmbá àníyàn gidi olóma ní fún owó yẹn ṣùgbọ́n wàá sọ owó yẹn di ó fẹ́ bá fi ṣe business lóòótọ́ nínú business ìyẹn a máa jèrè ọgbọ́n ọ̀kọ̀ọ̀kan rí i pé n tó sún jù dáadáa òun náà ni pé business tó fẹ́ ṣe yìí business tó yẹn máa jèrè ń bẹ̀ ni kọ́mọ́dọ̀ wọ́n pé business yìí risk ni kọ́ wa lọ kówó ọmọ òrukàn síbẹ̀ kọ́mọ́dọ̀ dánwó tó bá ṣe lẹ́yìn kò súnmọ́ pẹ̀lú billati hiya ahsan billati hiya ahsan kọ́mọ́dọ̀ súnmọ́ bẹ́ẹ̀ ibi tó ọmọ pé àwọn olè wọ́n máa ń rọ́ọ̀bù bẹ́ẹ̀ ọkàn mọ̀ pé tí yẹn bá lè rí ọjà rà láti bẹ̀ tí yẹn bá kó dé ohun tó yẹ ta ọjà yẹn ọjà rọjú bẹ́ẹ̀ ṣùgbọ́n tí yẹn bá ń kọjá àbọ̀ tí yẹn bá rí kó délé orí bórí yẹn ìgbà yẹn lè yóò tó lórí jẹ ọgbọ́dọ̀ kó wọ́n mọ orúkọ lọ bẹ́ẹ̀ léyìn o tó gbọ́ tún wáyé pé aburú tó ṣe kí ni ọjà àwọn bẹ lójú ọ̀nà ibi tí fọkànbalẹ̀ wà dáadáa ibẹ̀ ló kò wọ ẹ̀ lọ lóòótọ́ gbèsè wa lè dé àbí kankan lè dé tí ó di owó ọmọ òrukàn kù ó gbèrò wípé kí owó rẹ̀ ṣe kí ni o kò dínkù ó tún máa bá wá bí owó yẹn ó tún máa pọ̀ sí gbogbo ẹgbẹ́ bá débẹ̀ pẹ̀lú ọ̀nà tó dáa kọ́nà kan jẹ́ pé yẹn tún wá dínkù pẹ̀lú ẹ̀ kò ní jìyà kankan wáyé ọlọ́run ṣùgbọ́n tó bá débẹ̀ pẹ̀lú ọ̀nà tí ó dáa yóò jẹ́ kí ni o yóò jẹ́ ìyà níwájú ọlọ́run so wọ́n kà fún wa nínú Suratul Nisa láti bí ayé ẹlẹ́ẹ̀kejì ọlọ́run tó sọ tó tún jìnnà díẹ̀ so wọ́n kà fún wa á túmọ̀ ẹ̀ fún wa wọ́n náà pàṣẹ ọ̀rọ̀ ọmọ òrukàn mẹ́ẹ̀
bọ́lá ọba ti ní kí a ṣe níbẹ̀ a máa tún ṣàlàyé ẹ̀ fún wa kó o di pé a máa ṣàlàyé àyà lílọ náà ọlọ́run máa sọ fún wa. ọlọ́ni wa áàtùlì àtàmà àmúwàlàhùn ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ ọmọ òrukàn ọlọ́ni nígbà tí wọ́n bá bàlágà à ń bọ̀ wá sórí pé yẹn bàlágà ọlọ́run ọba ní ẹ fún wọn ní owó wọn náà. wàlá tatabaddalu al-khabitha bit-tayyib. ọlọ́run ní wàlá tatabaddalu al-khabitha bit-tayyib. dúkìá ọmọ òrukàn tó dáa máa fi nǹkan méjì rọrẹ bàbá rẹ̀ ní oko tí bàbá rẹ̀ orí pé ilẹ̀ tí wọ́n jọ pín fún àti bàbá rẹ̀ ilẹ̀ tiẹ̀ òun ló ní nǹkan tó dáa wọ́n lè wá rí kíní síbẹ̀ kí wọ́n ti mú ọkọ̀ ẹ̀ tí ń jẹ́ nísìnyí wọ́n lè rí kíní tí wọ́n fi ṣe max síbẹ̀ tó wóde wọ́n wà níbi ara ilẹ̀ bàbá rẹ̀ orúkọ ni wọ́n ní max wà lórí rẹ̀ ọwọ́ pààrọ̀ ẹ̀ síra wọn nítorí ṣe yan dáa wọ́n láti abẹ́dàlú lè kọ́ bí sábì tó jì ntọ́ bá jẹ́ tiẹ̀ ni ó fún tọ́ bá ti jẹ́ nǹkan tó dáa má fi nǹkan tí ò dáa ṣe kí ni ó má fi jìrọ̀ rẹ̀ ọlọ́ni ọ̀gbọ́n dáa ìgbà tó fẹ́ kó o lé lọ́wọ́ báyìí ilẹ̀ bàbá rẹ̀ abẹ́ fún ilẹ̀ bàbá rẹ̀ wọ́n á fẹ́ ilẹ̀ tèmi èrè tí odò lọ bọ́ sí ọwọ́ àlọ́ kó ilẹ̀ tó bọ́ sí tí odò fún gbogbo tó ń ṣe ó jìyà rẹ̀ wájú ọlọ́run náà. wàlá takulu amwalahum ila amwalikum. ọlọ́ni ẹ gbọ́dọ̀ máa náwó ọmọ òrukàn mọ́ owó yìí kọ́ dàpọ̀ kò ní àtọwọ́ olówó àtọwọ́ ẹni kíkan kọ́sí àti mọ́ wọ́n yàn ọ̀rọ̀ dòdò ẹ̀wò ọ̀rọ̀ fún ọmọ òrukàn gbọ́ bùkátà rẹ̀ rárá ọ̀rọ̀ débẹ̀ àtúntò àìkú ọba mọ̀ gẹ́gẹ́ bá sọ fún aláàánú nígbà tí wọ́n béèrè question ìwọ gbọ́dọ̀ kò ní dúkìá tó tó ṣùgbọ́n dúkìá tó tó yìí ó lè yọnu owó rẹ̀ òdòdó dúkìá rẹ̀ wà lẹ́dọ̀ níta ọ̀wọ́rọ̀ ní nǹkan kó ló gbọ́dọ̀ náwó ọmọ òrukàn ìwọ tó ní òní gbèdéke kò sí gbówó ń bọ̀ ọkàn bẹ́kẹ́ lọ́lọ́ ni ọwọ́ àlọ́ múnú owó ọmọ òrukàn wò ní kó mú bẹ́ẹ̀ wọ́n tí wọ́n náà ní nǹkan míì tí wọ́n náà lè fi jìrọ̀ rẹ̀ tó bá bẹ́ẹ̀ yí wọ́n pé dúkìá rẹ̀ lọ́gbà tó lè fi jìrọ̀ rẹ̀ ìyẹn tó dàbí owó kése bí ilẹ̀ tó gbé ilẹ̀ dájú ra wọn lọ wọn ní àyín fún ọlẹ́ mi ara wọn bí owó téèyàn mú téèyàn fowó nípò rẹ̀ so ìyẹn ló rọrùn náà. wàlá takulu amwalahum ila amwalikum. ọlọ́run ní dúkìá ọmọ òrukàn ẹ má dàpọ̀ mọ́ dúkìá yín ẹ sẹ́pẹ̀tì ẹ̀ ni kì í jẹ́ bàbá tọmọ kọ́mọ́ sí kí ni o kọ́mọ́ làálàá kó ni mo ti dáwọ́ dúkìá ẹ̀gbọ́n mi àti dáwọ́ ẹ̀ pọ̀ èmi náà mo ní gbogbo èmi náà máa mọ mójútó so ẹ̀gbọ́n mi àyà kankan lọ́tọ̀ nígbà tá a jọ wà lẹ́ ayé ara ẹ̀yà lọ́tọ̀ o tó bá ti kú ẹ̀yà lọ́tọ̀ kálukú ọ sọ pé tiẹ̀ nìyí títí ẹ̀ nìyí ẹ̀gbọ́n náà yà lọ́tọ̀ tọ̀ àmẹ́yẹ kéèsì láti lọ rí bá ẹgbẹ́ nìkan sọ pé òun àtẹ̀gbọ́n àwọn jọ ṣe ń bọ̀ láti lọ ẹlẹ́wà ni so àwọn ò ní yà lọ́tọ̀ àwọn ọ̀gbọ́dọ̀ yà lọ́tọ̀ tọ̀ ẹ̀yà lọ́dọ̀ọ̀dọ̀ náà àwọn ìyàwó sì tún bẹ̀rù ìyàwó tí ètò ẹjọ́ ti kú ń bẹ̀rù ẹ̀gbẹ́ bàbá yìí wọ́n dọ̀ bí ẹ̀yà lọ́dọ̀ọ̀dọ̀ mo ní àbàbà ẹ̀yà lọ́dọ̀ọ̀dọ̀ ni o ẹ máa ń bẹ̀rù yìí wọ́n máa ń bẹ̀rù yìí ni o ní òfin ní jẹ́ ti ní kó bá yín wájú ọlọ́run ẹ̀yà lọ́dọ̀ọ̀dọ̀ wọ́n sì jọ ra lẹ̀ pọ̀ ni wọ́n jọ sí ọjọ́ kọ́lé pọ̀ ni ilé ní ẹlẹ́ni tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ti kọ́ ẹ̀yà lọ́dọ̀ọ̀dọ̀ ẹ pín ẹ gbọ́dọ̀ má pín. innahu kana huban ọlọ́ni innahu kana huban kabira ọlọ́ni ẹ̀ṣẹ̀ tó tóbi ni kéèyàn mú ọmọ òrukàn kó dàpọ̀ mọ́ owó rẹ̀ ẹ̀ṣẹ̀ tó tóbi ni kó o mú díẹ̀ nú ẹ̀ ẹ̀ṣẹ̀ tó tóbi ni kó o fi kó o jìrọ̀ wọn síra wọn ẹ̀ṣẹ̀ tó tóbi ni kó o wẹ́ kó o rẹ̀ fún kó o mọ̀ kó fún ara ẹ̀ṣẹ̀ tó tóbi ni náà. وإن خفتم ألا تقسطوا في اليتامى. àkàlẹ́mọ́túnmọ́ eléyìí ò ní ìtọ́sẹ̀lẹ̀ náà ni pé ọlọ́run bá mú ọ̀rọ̀ mi wá tó padà tún wá ṣẹlẹ̀ láàrin àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí òun náà ni pé nínú Islam ẹni tí wọ́n jọ jẹ́ nǹkan kan náà nínú ẹbí fífẹ́ a máa kanra wọn gbà mí so kí fẹ́ a máa kanra wọn bẹ̀rẹ̀ pé kó léyìn orin lẹ́nu Yorùbá òun náà ni pé èèyàn lè sọ pé ọmọ
ọmọ ẹ̀gbọ́n bàbá èèyàn lè fẹ́ ọmọ àbúrò bàbá èèyàn lè fẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá èèyàn lè fẹ́ ọmọ àbúrò bàbá èèyàn lè kí ni o èèyàn lè fẹ́ èèyàn náà sì wà náà wàlíyù tó lè bá kó kí ni o tó lè bá kó owó dání gbàgbà gbé owó dání ẹjẹ ń fẹ́ ọmọ yìí ní wàá wọ́n ti fẹ́ yàn ẹni ẹ̀ bá ti fẹ́ kí ni ó ní máa wo owó rẹ̀ ti di nǹkan méjì náà máa ń wò pé owó rẹ̀ ó ti bọ́ sọ́wọ́ mi so ilé iṣẹ́ bó bá ti wù mí ilé iṣẹ́ bá ti kí ni o bó bá ti wù mí. ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé owó sàdáàkì tí máa fún ṣe bí ọmọ bàbá rẹ̀ kò ní owó sàdáàkì tí máa fún kò ní wà tẹ́gbẹ́ ìbálòpẹ́ yẹn ń ta lọ́sẹ̀ máa sọ pé kíní kan ọmọdé wọn kó òun dání owó sàdáàkì yẹn kàn tó gbà kan tún ti ní báyìí so ìgbà méjì ẹni ọlọ́bìn ni wàá yín ní kíftùn. wàá yín ní kíftùn aláàtúkùsìtò ìyàtàmá. ọlọ́run ni wọ́n mọ̀ bẹ́ẹ̀ ní ṣe déédéé nípa ọmọ òrukàn tẹ́ ẹ fẹ́ fẹ́ lóòótọ́ ni kéèyàn fẹ́rù ẹni bẹ́ẹ̀ ọlọ́dà torí pé kí ni o ẹbí àtẹ̀bí ni tọ́lá kò díje máa wáyé jù so ọlọ́dà ọmọ àbúrò ọba mi gbogbo tí bá ń ṣe ẹjẹ́ ìgbàmọ́ra náà gbogbo àti bá ń wù so wọ́n ti máa rí gbà parí wọ́n fi gbogbo wọn lára bàbá ẹ̀ka bàbá mi ni o ẹgbẹ́ mi ti ṣe dáadáa fún wọn so lókì ọ̀rọ̀ wa ni pé bá ti bá mọ̀ pé ẹ̀ ní lè ṣe déédéé nípa àwọn ọmọ òrukàn obìnrin tẹ́ ẹ fẹ́ fẹ́ ẹ gbọ́dọ̀ ṣe déédéé owó wọn ẹ yà lọ́tọ̀ ni ọ̀rọ̀ ọ̀dàgbọ̀n ó fún ní sàdáàkì ẹ̀ tí ó pè ọgbọ́n ṣe ọ̀rọ̀ sọ pé ọbẹ̀ máa dàpọ̀ mọ́ra wọn pé bàbá tí wàá fẹ́ o tí wàá rí Charles ìwọ ti fẹ́ wà ìbọ̀kọ̀ rẹ̀ náà ni owó bàbá kan lẹ́sìn mọ́ sí bẹ́ẹ̀ o ìmọ̀ ń wọn láti fẹ́ gbà náà tí wọ́n ti gbé ẹ̀gbọ́n bàbá mi ọmọ tó fi ilẹ̀ bàbá ẹ̀gbọ́n bàbá mi ní nǹkan tó pọ̀ ẹlòmíì ò sì láìkì ọmọ nǹkan tó tẹ̀lé yọ̀wá ògbó torí pé ẹ̀gbọ́n bàbá rẹ̀ ní nǹkan tí ó pọ̀ àwọn olóde ní chance jù ẹgbẹ́ inú ẹbí wọn ni ẹni wọn bẹ fẹ́ olóde chance ẹni wọn wá láti ta kò ní tètè rọrùn so oyè àwọn pé kódà kọ́ mọ́ nífẹ̀ẹ́ ọmọ yẹn yọ wà bẹ sọ fún òun sí kí ni òun nífẹ̀ẹ́ torí pé tí wọ́n dúkìá yẹn pé ìwọ lọ jẹ́ mbẹ́ lọ́wọ́ sọ pé wà in kíftùn. ọlọ́dẹ bá ti mọ̀ pé àwọn ọmọ òrukàn ẹ̀ ní lè ṣe dáadáa lọ́dọ̀ wọn torí pé ẹgbọ́n náà pé wọ́n àwọn ọ̀fẹ́ níyàwó sọ pé gbọ́n pé wọ́n rẹ̀ ọlọ́ni wáyàwó tẹ̀ síwájú fàǹkìwò. fàǹkìwò máa tọ̀ bálàkùn mìíràn. má fẹ́ lágídí má rẹjú owó rẹ̀ fáńkì ló máa tọ́ balakùnrin náà ẹ̀rọ bíi mi ń ta tó bá dáa tó láìkì fún ara rẹ̀ lọ́ọ́ fẹ́ ọlọ́run sọ bẹ́ẹ̀ náà wù. ọlọ́run olùfẹ́ méjì olùfẹ́ mẹ́ta olùfẹ́ mẹ́rin tí a lọ ta má bá owó ọmọ má bá ti ọmọ ọlọ́mọ jẹ́ so nítorí pé olówó lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà nìkan kí ọmọ tán obìnrin torí pé wọ́n rí owó lọ́wọ́ ẹ̀ kí wọ́n sọ pé òun fẹ́ fẹ́ kọ̀ọ̀kọ̀ ọ̀fẹ́ ọkàn fẹ́ gba owó ọwọ́ ẹ̀ ní nǹkan tí ọ̀dà kìíyànà nínú ẹ̀sìn kódà rárá náà. فإن خفتم ألا تعدلوا فواحدا. ọlọ́ni àwọn tí ẹ bá fẹ́ yẹn náà tí ẹ bá mọ̀ pé méjì mẹ́ta mẹ́rin ẹ bá ń gbé ẹni lè ṣe déédéé ẹ fẹ́ yọ ọ̀kan ní àná ẹ gbọ́dọ̀ má ṣe déédéé níbi tí ẹ gbọ́dọ̀ ṣe déédéé náà. àwọn máa malakat aymanukum. tọ́ba tó máa fi agbára rẹ ọ̀fẹ́ yìí o àwọn ẹrú ń bẹ́ ń gbà náà kò sẹ́rú mọ́ nísìn lọ́wọ́ fẹ́ mọ́ malakat aymanukum ẹni wáyé pé ẹrú tó jẹ́ wípé ó ní ó máa fi kọ̀ǹtù rẹ̀ pẹ̀lú ẹ̀tẹ́wọ̀ tó yín máa lágbára lé lórí náà. dhalika adna alla ta'ulu. ọlọ́ni ilé ìdè òdìjẹ́ ẹni ṣàbòsí orí òdìjẹ́ ẹni kọ́ òdìjẹ́ nígbà tí ẹ bá ti dọ́ ẹgẹ́ yìí ó ṣe èèyàn máa mọ̀ ara rẹ ni èèyàn wá láti tàwọn èèyàn jẹ tó bá wá láti tàwọn èèyàn jẹ nǹkan búlẹ̀ yẹn dánwò yẹn ó dúró pé alágbájá mo fẹ́ lọ tàn jẹ mo fẹ́ lọ tàn jẹ ilé mo fẹ́ lọ sí kí ni mo fẹ́ lọ tàn jẹ owó ń bẹ lọ́wọ́ kí ni ẹ̀yàn bọ̀ síbẹ̀ so kí ẹ bá wulẹ̀ níbẹ̀ ara náà. wàá tún ní sáà sọ́dúnkọ̀ tìbí. lọ́wọ́ bíbí sọ̀rọ̀ sàdáàkì ń bẹ̀ ẹ fún àwọn obìnrin ní sàdáàkì wọn ẹ má lọ fẹ́ mọ òrukàn kẹ wàá máa sọ pé ẹ pòsífóònù sàdáàkì ẹ wàá máa tán jẹ torí pé jẹ́ ọmọ inú ẹbí ẹ bọ̀ síbẹ̀ ẹ fún àwọn obìnrin ní sàdáàkì wọn nílà kó jẹ́ nǹkan tí ó jẹ́ dandan ẹ̀bùn tí ó jẹ́ dandan ní tẹ́ gbọ́dọ̀ mọ́ fún wọn. fàyẹn tóbìnà lakum an shay'in minhu nafsa.
ọlọ́run ní tí wọ́n bá tiẹ̀ wá yọ́nú pé mo fún yín díẹ̀ bẹ́ẹ̀ yóò wù wọ́n ni kéèpé ọ̀ àmọ́ sọ yí pé tí mo fẹ́ gbà ní tí mo fẹ́ gbà ní alhamdulillah agbára mi ò sì wá gbé ọ̀dà mo dín díẹ̀ báyìí kú so kò sí tó burú bẹ́ẹ̀. ọ̀rọ̀ ni ìjọba lòun dín fún yín bẹ́ẹ̀ ẹ jẹ́ ní ẹjọ́ kan yín balẹ̀ tí ó lọ tìrín lọ́nà fún yín náà. wàlá tó súnfàá àmwàlakum. ọlọ́run ní owó àìkówó fún dídìrín tọ́ba lọ́mọ tó jẹ́ dídìrín o gbọ́dọ̀ kówó lé lọ́wọ́ so ọmọ àbáyẹ ọmọ yọ gba ọmọ ẹnìkan ní ọmọ àbá mójútó owó ẹni tí o ti gbọ̀n tọ́jọ́ mú òun kan tó ti wá bàlágà ọ gbọ́dọ̀ kówó lé lọ́wọ́ ọlọ́run ní ẹ gbọ́dọ̀ kówó fún dídìrín ẹ gbọ́dọ̀ kówó fún dídìrín so kò ní pé o ti bàlágà ẹ kówó fún dídìrín o. نعم ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما. owó tó lọ́wọ́ bá ṣe fún yín pé ẹ̀yin ní kẹ́ ẹ máa bójútó torí owó yìí ọ̀dọ̀ rẹ lọ́kọ́kọ́ wà ìwọ́n kọ́ ló ní tòótọ́ sùn wọ́n ní ọ̀dọ̀ rẹ lọ́wọ́ tí ọmọ òrukàn bá wá bàlágà tó wá jẹ́ dídìrín òní kówó yẹn lọ́wọ́ ìwọ́n náà lọ́wọ́ máa kọ̀ǹtúrò tó tún máa mú lọ lọ́wọ́ bá yanjú ẹ̀ lọ ni o lọ́wọ́ lọ́wọ́ pé kọ́ tẹ́sì ẹ̀ nìyẹn ọkọ̀ tẹ́sítì ẹ̀ wá fún ní 2,000 naira lọ́la kan wá lọ́jà so orí pé nǹkan 200 ló mú wálé kò rí nǹkan kan mú wọ̀ orí gbogbo owó ti dànù tán yẹ́yẹ́ rí dáa ó ní kówó fún lẹ́yìn ọ̀gbọ̀dọ̀ kówó fún tó bá kówó fún ẹlẹ́sẹ̀ ni ọ̀ so owó tó bá ní kọ́ ọmọ mójútó ọ̀gbọ̀dọ̀ kó fún dídìrín náà. warzuquhum fiha wakisuhum. ibẹ̀ warzuquhum fiha ọ wà ní ọ̀la kí ló nídìí ọbẹ̀ jẹun kí ló jẹ ìǹtẹ̀wọ̀n ọ̀dà no problem sọ̀rọ̀ lọ́ba oúnjẹ oúnjẹ fún oúnjẹ tí ó tẹ̀ lọ́rùn sódì tí ọlọ́run ọmọ bá náwó bàbá rẹ̀ wọ́n lọ́wọ́ bá yanjú ẹ̀ ó sì gbọ́dọ̀ mẹ́sẹ̀ déédéé wọ́n kì í sún òfin hàn mo fẹ́ ra jọ so ọfẹ́ ra sọ àbí kò sí wàhálà so ibi aṣọ olówó báyìí ọlọ́ba ara ó fún olùkó fún un tọ́ba ni mo ti kó owó bàbá rẹ fún kí lọ́kàn mi ọ̀tún ti jẹ́ lẹ́sẹ̀ wájú ọlọ́run tó gbé yóò sí náà ẹnìkan ti wà lẹ́yìn pé wọ́n kó owó lé lọ́wọ́ ó sì bọ́ nínú mọ́sálásí ọyìn báwọn yẹn ni 1,000 naira àyọ̀ sí gbọ́ àwọn tó ń gbà lọ́wọ́ tí àwọn ti jáde kó wọlé wọ́n dà ìkẹ́kẹ́ ló mú ní ó sì wọ́sọ gidi ọ̀rọ̀ gidi lọ́wọ́ tó sì wọ́n máa rá sí ó sì hàn ó àyọ̀ sí gbà ayọ̀ adébí nǹkan mú ní ayọ̀ ní gbé jáde lọ́tọ̀ so now ọlọ́ni wàkúlù láhùn qawlan ma'rufan ọlọ́ni wàkúlù láhùn qawlan ma'rufan ọ̀rọ̀ tó dá lọ́wọ́ àmà sọ fún wọn nígbà tó gbọ́jẹ́ dídìrín pé mo kó bá mi jáde dídìrín ni ọba mánéjì ẹni ó tọ́jú ẹni kúlù láhùn qawlan ma'rufan ọlọ́ni ọ̀rọ̀ dáadáa olùkọ́ àti kí ni o lọ́gbọ́dọ̀ jáde lẹ́nu yín sí ẹgbọ́n ọmọ yẹn tún ti yáde rẹ̀ tó ọ̀dáadáa ni ọ gbọ́dọ̀ bú ọwọ́ sí agbẹ́ fún ọ mójútó ìwọ náà lẹ́sàn tó ń gbà wájú ọlọ́run kó mójútó náà. wàbìtàlú yàtà máa àtà ìdá balagun nìkan. ọlọ́run ọba ní wàbìtàlú àlìyàtàmà ẹ máa tẹ̀sí àwọn ọmọ òrukàn ní gbogbo ìgbà ọmọ òrukàn wa máa tẹ̀sí bírèèni wa máa tẹ̀sí làákàyè rẹ̀ bóòlù ẹ ti lè mójútó owó ò lè fún lówó ẹ ra nǹkan 5,000 tá kárí ọmọ tẹ̀sí làákàyè rẹ̀ ọ tẹ̀sí ẹ̀ títí tí ó fi dé àtàyìnà balagun nìka yẹn ni balaga àṣùdà tí ó fi dé ni pé òun náà lè má rí ìgbàwo là á máa pé ọmọ lè má rí òun náà ni pé àwọn afá sọ pé ọmọ 15 years kò kí ṣe 10 years tí ìjọba ilé sọ 15 years ní gbogbo àwọn afá ìsìn sọ ọmọ 15 years òní àtọkùnrin àtobìnrin kódà kọ́mọ́tì gbogbo nǹkan náà máa ń ní kọ́mọ́tì ní obìnrin kọ́mọ́tì ní gbogbo náà máa ń ní kọ́ ẹ pé nǹkan tó lè yọ nígbà ya rẹ̀ kò tí ì yọ ọmọ ó ti bàlágà kódà kọ́ ẹ pé tí máa ń wù tó jẹ́ irun lábẹ́ ìyàn kò tí ì wù ó ti bàlágà báyọ̀ ọmọ 15 years àwọn àgbà àfáà náà complete bẹ́ẹ̀ ó ti bàlágà kódà kọ́mọ́tì ṣe idol ó ti bàlágà ṣùgbọ́n tó bá tó wá jẹ́ pé
15 years kọ́kọ́ number 1 tó wàá jẹ́ tí wọ́n 15 years ó tún lè ti bàlágà tí ó ti wọ 15 years torí pé tó bá ti ń ṣe idol ti bàlágà ó lẹ́tọ̀ọ́ àti gbàǹkẹ́ tóbi náà bá ti tọkùnrin náà bá ti lálàá tó lálàá pé òun lájọṣepọ̀ tí nǹkan jáde lára rẹ̀ so lọ́dọ̀ abẹ́ ó ti lẹ́tọ̀ọ́ àti gbà kọ́lá kọ́mọ́tì dọ̀mọ́ 15 years so ọlọ́ni ẹ wà tẹ́sítì wọn ata balagun nìkan. ata ìdá balagun nìkan. ẹ máa tẹ́sítì wọn lọ bí bí bàtẹ́ fẹ́ kówó ẹ̀ lé lọ́wọ́ ìgbà tó débi nìkan ẹ fẹ́ kówó ẹ̀ lé lọ́wọ́ náà. فإن آنستم منهم رشدا. ọlọ́ni tẹ́ ẹ bá ti wá mọ̀ wípé ọmọ yìí ti ní rushdan ó ti ní làákàyè téèyàn fi máa darí nǹkan ọmọ eléyìí gbọ́n kì í sọ ọmọdé kòwé fún tó jẹ́ pé yóò ní òun ti náwó ẹ̀ dànù òun ti fọ́n káńtó òun ti rún ìmí gan ọmọ tó ń dà sí gan ara tẹ́ ẹ bá ti mọ̀ pé rushdan eléyìí ti mọ ọ̀nà dáadáa ó ti mọ bẹ́ẹ̀ ti ń ṣe owó tẹ́lẹ̀ kó eléyìí tí mo bí yẹn ti ń so owó tọ́lá yóò tẹ̀sí bẹ́ẹ̀ lè máa sa àwọn gan pẹ̀lú ẹ̀ tó tún máa kó pamọ́ ọlọ́ni fàdífàwò. fàdífàwò ilẹ̀ ìhìn àmúhàlàwọ̀. ọlọ́ni ẹ̀kọ́ wọn lé wọn lọ́wọ́ mọ́tò máa sọ fún dúkù kankan tó bá ti lè mú eléyìí wò tán fàdífàwò ilẹ̀ ìhìn àmúhàlàwọ̀. ọlọ́ni owó wọn ẹ̀kọ́ lé wọn lọ́wọ́ mọ́tò máa sọ nǹkan mímọ́ máa sọ sítórì mímọ́ wọ́n ti sọ nǹkan mímọ́ dọ́gba wọn ni ó ṣe nìyẹn ló bá jẹ́ sùfàhà olùkọ́ ọmọkùnrin ẹ̀fọ́ mẹ́lẹ́ bá ṣe sùfàhà tí èsè sẹ̀fíù tí èsè pònú so kórè ẹ̀yìn lọ́wọ́ ni mọ́tò wọn sọ nǹkan kan mímọ́ kíní kan àwọn ọ̀fẹ́ bẹ́ẹ̀ náà. wàlá taquluha israfan wa bidara. ọlọ́ọ̀ni máa na owó ọmọ òrukàn ní iná apà kọ́sáré máa ná wà bìdáàrọ̀ kọ́ ọ̀nà nínú apà kọ́ máa sáré ná wípé ayẹ̀kì burú pé ọmọ ìbá ilé dàgbàlagbà yóò lọ fẹ́ gbowó bàbá àwọn ọgbọ́dọ̀ rẹ̀ o wípé wọ́n sọ fún tó bá dàgbàlagbà má bá ti talẹ̀ bàbá rẹ̀ tán yẹn kó wá bá mi kọ́ ọmọ pẹ̀ kọ́ ọ̀hún pé dídàgbà rẹ̀ ọ̀pẹ̀ kọ́ dẹ̀ pé nítorí ọba mọ̀ bẹ́ẹ̀ nítorí ọba ń sàlàyé bẹ́ẹ̀ lọ́tọ̀ yìí pé àwọn kọ́ òwe kọ́mọ yẹn tó dàgbàlagbà ẹ̀jẹ̀ ti ta gbólúkì àbàbà rẹ̀ bọ̀dẹ̀ pé lọ́dọ̀ tí wọ́n ń bì ọmọ òun gan wọ́n wò pé ṣé ló bá dàgbàlagbà yẹn wà béèrè nǹkan lọ́wọ́ òun ni yóò ti ṣe àwọn oògùn kan lẹ́lẹ́dì òun ni kò rí wọn gbó lọ ni. ayọ̀ orí mi gbọ́dọ̀ ayé ṣe ilẹ̀ bàbá rẹ̀ àbí ọ̀dà àwọn rí tí wọ́n ti ní ẹ̀sùn ìdùnnú bá mi ní mú ọ lọ rẹ̀. so àdàwà bẹ́ẹ̀ àwọn èèyàn oríṣiríṣi aburú ni wọ́n ń ṣe ọlọ́ni ẹ gbọ́dọ̀ dánwò kẹ́ ẹ mọ náwó ọmọ òrukàn kẹ́ ẹ wò pé tọ́mọ yìí bá dàgbà alágbà yóò fẹ́ béèrè kíní ẹ̀ yóò fẹ́ lagídí fún yín kẹ́ ẹ wá wò pé ẹ ti ná gbogbo ẹ̀ jẹ́ kẹ́ ẹ yẹn kó tó dàgbà ọlọ́ni ẹ mọ̀ dánwò ẹ bá mójútó ní kó mi dàgbà alágbà kẹ́ ẹ kó lé lọ́wọ́ náà. ومن كان غنيا فليستعفف. ọlọ́run bàbá kánà gọ̀ọ́lìyàn ẹ bá jẹ́ olówó nínú yín falyasta'fif kó tiẹ̀ mú débẹ̀ rárá kókó rẹ̀ ń jànú tó bá bí olówó ni ọ́ tó onítọ́pọ̀ tó ṣe gbogbo ẹ̀ ẹ̀ mú débẹ̀ rárá tó bá dẹ̀ tó bá fi ṣe bísínẹ́sì gan-an tó máa ràn lọ́wọ́ lórí ẹ̀ nìkan pé wọ́n á rò pé ìjẹ́ ti dé báyìí falyasta'fif kí ni ọmọdé bẹ́ẹ̀ anabi ni ana wa káfílù yatim fil jannati ka àtẹ̀yìn èmi àrẹ bí máa ń tọ́jú ọmọ òrukàn àti mójútó ọmọ òrukàn bá ti wà ní àlùjánnà ni ó lè kàkà méjì báyìí. so kéèyàn ó tún dábàjẹ́ lówó tó ọmọ pé olówó ni ó tún wá ṣe dáadáa ọlọ́wọ́ ni bàbá kan náà. ومن كان غنيا فليستعفف. ẹ bá jẹ́ olówó kó ṣàmójúkú owó ọmọ òrukàn kó mójúkú bẹ́ẹ̀ kódà kọ́ máa bá dààmú kọ́ máa bá wàhálà kọ́ máa bá ṣe nǹkan kan bẹ́ẹ̀ kó tó mójúkú bẹ́ẹ̀ kó tó máa náwó tiẹ̀ sí torí pé oore ni oore tó ga níbẹ̀ fún lálùkì àwọn kọ́ máa sọ pé ibi ilẹ̀ ẹlẹ́ ọmọ ìgbà náà mo ní kí n lọ wò so mo sì náwó ọkọ lọ so mo tún rìn inú igbó ṣé mo ṣe máa wá ṣe wàhálà lásán ni mo rìn inú igbó mo lẹ bàbá rẹ̀ bẹ́ẹ̀ àwọn ò tí gbà
so látara bẹ́ẹ̀ gbogbo wàhálà tí mo ṣe yẹn sẹ́fíìsì kan ni mo ṣe so mo ti yọ ọ́nú ẹ̀ mo yọ 5,000 ó dún ìwé ọkọ̀ lóko mo yọ 5,000 so nínú owó bàbá rẹ̀ so mo máa ṣe báwọn mo máa dẹ́gbọ́n ọmọ pé olóòrùn tó sẹ́kù wọ́n bẹ̀rù ẹ̀wò ọlọ́run àmọ́ kánà fàkìrọ̀. kánà fàkìrọ̀ falyakul bil ma'ruf. ọlọ́run ẹni bá jẹ́ olòṣì falyakul bil ma'ruf òun ni kó ra múnú ẹ̀ pẹ̀lú dáadáa tó wá fẹ́ bá ọwọ́ fẹ́ ṣe wàhálà kan lórí ọmọ òrukàn yẹn owó òdẹni owó lọ wọ́n dẹ̀ náà fẹ́ gbalẹ̀ bàbá rẹ̀ ó sì fẹ́ lọ sóko bil ma'ruf nítorí wọ́n á jẹ́ pé gbogbo yẹn náà máa mọ̀ pé bàbá yóò ṣàṣejù kò ṣàṣejù ọkọ̀ oko 500 naira ni lẹ́yìn ọwọ́ náà yóò dẹ̀ 500 naira pọ̀ so bàbá yóò ṣàṣejù so sọ ayọ 1,000 yẹn gẹ́lẹ̀ wàhálà tó ń bá kò sówó kankan lọ́wọ́ so ó ní òní wàhálà nu so ó ní òní ní wàhálà kankan nu ìtú gbogbo yẹn náà mọ̀ pé àti gbogbo yẹn náà bá gbọ́ wọ́n ní pé kò ṣe kí ni o ò ṣe àṣejù so ọlọ́run ní ìníkóṣe. man kana faqiran falyakul bil ma'ruf. ọlọ́run ní ẹ bá jẹ́ olòṣì kan jẹ́ pẹ̀lú bil ma'ruf pẹ̀lú ọ̀nà tó dáa náà. fa idha dafa'tum ilayhim amwalahum. ọlọ́run nígbà tẹ́ bá ti wá kówó wọn lé wọn lọ́wọ́. fa'ashhidu alayhim. ọlọ́run ní o gbọ́dọ̀ kówó yẹn fún wọn kọ̀rọ̀ ọlọ́run fa'ashhidu alayhim pé àwọn yòókù àwọn ẹ̀gbọ́n tó kù àwọn àbúrò tó kù wá wọn ó kéré ju èèyàn méjì ohun wa mo fẹ́ kówó ìfọmọ yìí ẹsẹ̀ rẹ̀ sí o ìjọba ọ̀fẹ́ gbà tí mo gbà rí o àyẹ̀ tí mo fi tọ́ gbà yìí òun náà mo dá padà o ìjọba mo yọ 1,000 naira ibi tó fà mí o mo bẹ̀rẹ̀ lọ́sàlàyé fún wọn o wọ́n ṣẹ̀rì sí i ọlọ́run ẹ̀yẹ́ ti ṣẹ̀rì sí o tẹ́tẹ́lẹ̀ ọlọ́run ọkọ̀ ṣẹ̀rì sí i fàṣìdù àlè. ọlọ́run fi wọn àwọn kan ṣe lẹ́rìí sọ pé àwọn ẹyin mo kówó padà fún ẹjẹ́ lẹ́rìí mi ò fi wọn ṣe lẹ́rìí náà. mo lè gbọ́ lọ́wọ́ bá gbé ti tó lẹ́bẹ̀ẹ́ gbé ti mọ gbogbo ẹ̀ pátá yẹn ó ti ní gbogbo ẹ̀ ó ti mọ gbogbo ẹ̀ ṣùgbọ́n wọn ọmọ ọdún mẹ́gẹ́ ṣe ìyẹn wọn kàkó ìyàwó ni. sọ̀rọ̀ tó náà ti yẹn lórí lọ́wọ́ ẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n gbé àbàbọ̀ yóò kó gbé fún àbí yóò kó gbé fún ibi kọ́ni ni so ọ́ fi ẹlẹ́rìí ó sì yanjú ẹ̀ ó sì tọ́lọ́ ó sì tèèyàn náà ó jẹ́ wọ́n rí ọ so wọ́n ẹlẹ́yìn ọlọ́ba ní ká ṣe bẹ́ẹ̀ bí wọ́n bá ti ṣàlàyé púpọ̀ nìyẹn fún wa nípa ọmọ òrukàn ọlọ́run ara sọ péré tẹ́ ń bì ọlọ́run wà láà tẹ̀kọ̀rọ̀ bù. wala taqrabu mala al-yatimi illa billati hiya ahsan. ọlọ́run ẹ má sún mọ́ owó ọmọ òrukàn àyàbí kẹ́ ẹ sún mọ́ lọ́nà tó dáa. hatta yablugha ashuddah. ọlọ́run ẹ máa ṣe bẹ́ẹ̀ ẹ máa bá mójútó ẹ gbọ́dọ̀ súnmọ́ títí ó dìgbà ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá mójútó nìyẹn títí tí ó fi bàlágà yablugha ashuddah. ṣùgbọ́n nígbà tí ẹ bá dọ́ máa 33 years a máa jẹ́ yablugha ashuddah. sọ lórí pé falamma balaga ashuddahu wastawa nígbà táwọn ẹbí Musa tó dọ́ máa 33 years wastawa tó tún lọ 7 years kún tó wá dọ́ máa 40 years so ọlọ́run aṣọ di ànábì ọlọ́run so ata yabluga ashuddahu níbí òun náà ni pé sinul bulugh tí ó fi di ẹni tó ń bàlágà ní 15 years àbí tó fi rí nǹkan tí èèyàn fi ń bàlágà náà eléyìí nǹkan tó wà lọ́sùn fún so ọlọ́run ọba ó ti ṣàlàyé fún wa nípa ọmọ òrukàn tán yányán ọlọ́run wa fẹ́ bọ́ sí abala míì ọlọ́run wa awfu bil ahd ọlọ́run ní ẹ wá máa pé àdéhùn ọ̀nà méjì ló wà al ahdu bayna Allahi wa bayna an-nas àdéhùn tí ń bẹ láàrin èèyàn àtọlọ́run àdéhùn kan nìyẹn al ahdu bayna Allahi wa bayna an-nas àdéhùn tí ń bẹ láàrin wa àtọlọ́run tó ga jù oníkó jọ́sìn fọlọ́run ọlọ́run ní awfu bi ahdi wúfi bi ahdikum wa iyaya farhabun
ọlọ́run ní àdéhùn èmi ọlọ́run ẹ pé tẹ́ ẹ bá ti pé èmi yóò padì wù àdéhùn ọ̀hún ni ọlọ́run fi sọ ó náà ní pé owó fi sáà dìjà náà ni hakulọ ó wà alal ibad an ya'budu òun náà ni pé ẹ̀tọ́ ọlọ́run ọba lórí wa oníkàsí ọlọ́run èèyàn wa ní sí ọlọ́run nìkan ó ní ṣẹbọ pẹ̀lú ẹ̀ tó o bá ń kírun tó o tún ṣe pé o tún ṣẹbọ o tún ṣe nǹkan tí ó bẹ̀sìn yẹn jẹ́ wọ́n ló kó bára rẹ̀ akul ibadi Allah ẹ̀tọ́ ẹrú sì lórí ọlọ́run òun náà ni pé ayélujára wu àlìjánnà kọ́lọ́ òfin kó sínú àlìjánnà pípàdé wọn lọ́wọ́ nìyẹn pàdé wọn lọ́wọ́ kọ́lọ́ náà pé àdéhùn rẹ̀ fún wọn. àdéhùn tó kù òun náà ni àdéhùn alẹ́ ahadu bayna nas fi mu'amalatihim àdéhùn máa wà láàrin àwọn èèyàn kí náà ń pè ládéhùn òun náà ni ashurut alimuslimuna ala shurutihim madamu alayha àmọ́ ní shurut láàrin ara wa ṣùgbọ́n ṣùrùtù yẹn kò gbọ́dọ̀ takùtọ̀ lọ́wọ́ àwọn máa ní méjèèmọ́ láàrin ara wa tí bá dálé ẹ̀kọ́ lẹ́ẹ̀ máa ní aago mẹ́jọ lẹ́ẹ̀ máa dé o ìyóò nílùú bá ẹsẹ̀ máa bẹ̀rẹ̀ pé ṣé àdìsí lọ sọ pé ká máa dé láago mẹ́jọ sọ àbí kóra ní ayáwó lọ fẹ́ mú wa ọ̀rí. so èmi àti ẹdíjọ sáré pa aago mẹ́jọ lẹ́ẹ̀ máa dé mo wá ní ọgbẹ́ bá dé láago mẹ́sàn-án yìí níjọ́ wọlé o so àdìjọ ládé bẹ́ẹ̀ mo sọ fún ọ wípé lóṣooṣù ọ máa fún mi ní 5,000 owó sẹ́ni mo bọ̀ ṣe o ṣe àgírí pẹ̀lú ẹ̀ ẹ bá dẹ̀ ti pẹ́ dé mo ní aago mẹ́sàn-án bá pẹ́ dé mi ìdíjọ́ wọlé ìwọ wá rí pé mi ìjọ ọmọ rẹ wọlé láago mẹ́sàn-án níjọ́ kan àbẹ́jọ́ márùn-ún ọ wá mú owó mi nígbà tó di parí oṣù tó fẹ́ fún mi ọ wá sí òfin gègéle ọ wá yọ fún nínú 5,000 yẹn wá kó kú wá pé ìgbà tẹ́ ẹ̀jẹ̀ kọ́ ọmọ wọlé so àwọn ọjọ́ tí ẹ ò fi wọlé ọ̀dàpọ̀ àdéhùn wa ọ̀rá o ti bàdé ìjẹba wọn. so májẹ̀mú ó máa wà láàrin èèyàn tí ò bá ti takotọ lọ́wọ́ ọkùnrin àtòbí ní abẹ́ fẹ́ra wọn wọ́n lè ní májẹ̀mú láàrin ara wọn ṣùgbọ́n wọn ọ̀dàbọ̀dọ̀ lọ́wọ́ májẹ̀mú ni pé wà ó ní fẹ́yàwó méjì o ìtakùtọ̀ lọ́wọ́ tọ́ba tẹ ọlọ́run ìtẹ̀kùtẹ̀ lọ́tẹ̀ ọlọ́run ibùkún orí ààrẹ lẹ́dọ́jẹ́ pé o lágbára láti fẹ́yàwó méjì ọba sọ fún gbòòrò lè fẹ́yàwó méjì ìbéèrè kí béèrè wọn ló béèrè lọ́wọ́ rẹ̀ ìdáhùn kí dáhùn kí wọ́n lò fún un. so so ọlọ́ni ẹ pé àdéhùn láàrin ara yín ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ ṣe àdéhùn gbogbo májẹ̀mú kùlùṣùrù gbogbo májẹ̀mú khalafat kitab Allah tó bá jà kó tí àwọn ọba gbogbo ẹ̀ pátá yẹn àjùsí ni so ìlàwọ̀rá ìjùdọ̀ àjùsẹ́yìn ni àjùsẹ́yìn gidi ni èèyàn gbọ́dọ̀ máa ní kí wọ́n gbọ́dọ̀ máa béèrè nǹkan tó ta kò òfin ọlọ́run lọ́wọ́ èèyàn ẹ fẹ́ wọ bí iṣẹ́ ẹ̀ nìkan sọ wípé òní máa ká ìlà òní máa ká làásàrì o tó bá kó tètè sáyẹn o kó tó wọ bí iṣẹ́ yìí o ọgbọ́dọ̀ sáyẹn ló léyìn o ọgbọ́dọ̀ dánwó ẹ̀ wò ó ti tako ó ti mọ́jẹ̀ mi léyìn ó ti tako dọ́nà wọn bá gbé lẹ̀lẹ̀ ọgbọ́dọ̀ sáyẹn rẹ̀ so olùbí jẹ́ pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa dọ̀rúrọ̀ olùbí tí dọ̀rúrọ̀ máa o olùbí tí dọ̀rúrọ̀ máa lóòótọ́ dọ̀rúrọ̀ wà ṣùgbọ́n ó níbi tó máa ìgbẹ́dẹ́ ṣe dọ̀rúrọ̀ làwọn yẹn máa ń pè ní dọ̀rúrọ̀ so a gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa kò sí gbẹ́dẹ́ burú ẹni pẹ́pẹ́ yàwó fún ló gbé ẹni ẹni pẹ́pẹ́ ọmọ rẹ̀ kó ní pé wá ọmọ mi ìfẹ́ kí o mú kúrò ní Nàìjíríà rárá Nàìjíríà wọn fẹ́ kájọ máa wà kí n máa gbóhùn rẹ̀ gbogbo gbà kí n máa dẹ́gbẹ́ tí màá ti máa rí tí ò ní jìnnà àwọn ara yín ni tẹ́ bá jọ ní méjèèmí eléyìí ọ̀tàkùtà náà sọ kò sí tó burú eléyìí èyàn lè ṣe méjèèmí tó bá wù yàn alimuslimu alashuruti madamu aleya wọ́n wà lórí méjèèmí wọn lópin ìgbà tí wọ́n bá sì wà lórí ẹ̀jẹ̀ máa ní afẹ́ tún bẹ́ẹ̀ change méjèèmí yẹn wọ́n lè change ẹ̀ afẹ́ change méjèèmí a lè change láàrin ara yín ọkọ̀ àti àwọn lè ní méjèèmí láàrin ara wọn
kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ aago báyìí olóòmà palẹ̀ mọ́ ní sọ́ọ̀bù aago 6 mo fẹ́ kọ́ wọn wọlé májẹ̀mú tó fẹ́ náà ọ́ tẹ̀lé ni kọ̀tàkùtọ̀ lọ́hùn ṣùgbọ́n tí májẹ̀mú bá ti takùtọ̀ lọ́hùn tó ò ní máa kí àìlá ò ní máa kálá sáré ilé àti àwọn akínú gírídì ò ń gbọ́dọ̀ rí ọkọ̀ kọ̀tàkùtọ̀ lọ́hùn so gbogbo nǹkan tó bá ti takùtọ̀ lọ́hùn ọba obìnrin yẹn sọ pé owó tí a bá ti ní ọkùnrin bá ti ní kéèyàn ó ṣe òun lèyàn gbọ́dọ̀ ṣe ẹ̀fẹ́ fi tọ́kọ yàn lọ́rùn ọwọ́ á ní pé kọ́ wọ aṣọ bẹ́ẹ̀ bí wọ́n fi gbogbo ara rẹ̀ lẹ̀ òní kọ́ wọn wọ̀ jáde ọwọ́ nítorí ẹgbẹ́ fi tọ́kọ rẹ̀ lọ́rùn ni ìyẹn ó jí àwọn àjọ ọlọ́run ọ gbọ́dọ̀ fi eléyìí tọ́kọ rẹ̀ lọ́rùn òun bá ti jẹ́ nǹkan tọ́lọ́ ọba ló wò yọnu sí ọ gbọ́dọ̀ fi tẹ́ ọkọ rẹ̀ lọ́rùn àwa náà ká má ṣe àdéhùn tí ò dáa fáwọn ìyàwó wa àdéhùn tí ó máa jẹ́ àdéhùn ọlọ́run kan tún wálẹ̀ ni ló fún wa ní àṣùrùt àlìjàníyà àlìjọ̀níyà ó náà ni sùúrù dẹ́gbẹ́ àwa láàmà ṣe kí ni o láàmà ṣe fúnra wa ọlọ́run kan tún wálẹ̀ ni ká lè máa ṣe sùúrù tún yẹn fúnra wa mọ̀jẹ̀mú yẹn fúnra wa ẹgbẹ́ bá wa ní ká wá sí lò kọ́ ká má ṣe àwọn mọ̀jẹ̀mú yìí ká má sí lò láàrin ara wa ọlọ́run bí sọ fún wa wípé tẹ́ ẹ bá ti wá ní mọ̀jẹ̀mú láàrin ara yín ẹ máa pé ẹni ẹbẹ jọ ṣe business tẹ bá ti ní májẹ̀mú náà ẹ máa gbìyànjú àti ṣe kí ni o ẹ máa pé ọlọ́ni wa awfu bil ahdi ọlọ́run ní gbogbo àwọn àdéhùn pátáyáyá tí bá ń bẹ láàrin yín nínú muamala yín nínú títà rírà yín nínú gbogbo nǹkan tó bá jọ ń pa ẹ̀yin méjèèjì èyí méjì pọ̀ àbí gúrùpù kan àti gúrùpù kan tó jọ ń pa yín pọ̀ ọlọ́run ní ẹ gbọ́dọ̀ máa pé náà. ọlọ́run gbogbo kínní ìlàbẹ̀rẹ̀ lálìkì àmọ́ kò sí dáni béèrè lẹ gbogbo ẹ̀ lábẹ̀rẹ̀ pátáyáyá so ká máa rí pé à ń pé àdéhùn wa náà káká yà tẹ̀sí ká ló dúró wà á òfin kẹ́yìn. wà á òfin kẹ́yìn là ìdá tuntun wà sínú ìkìsọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ní wa á òfin kẹ́yìn là eléyìí náà ni a máa ṣàlàyé fún wa lọ ní ọ̀la ọlọ́run ni wa á òfin kẹ́yìn là ọlọ́run ní nǹkan tẹ́ ẹ fẹ́ máa fi wọn nǹkan fúnra yín ẹ pé ẹlòmíì ò fi nǹkan wọn nǹkan fúnra wọn ọlòmíì àbáyìrò náà ló fẹ́ fi wọn nǹkan tó fẹ́ wọn ọlọ́run ní kó o pè ẹni fi báyìrò bá ti yàn jẹ ọ̀nà ẹ̀dá fẹ́ fi wọn nǹkan fún yàn ọlọ́run ní kẹ́ pé gbogbo ní àbárí kó fẹ́ fi ṣe nǹkan tó fẹ́ fi ṣe nǹkan fún yàn ọlọ́run ní kó o pè ẹ pé ntọ́ba yẹ kẹ́ ẹ pé lónìí àwọn èèyàn pé kankan gbogbo náà yẹn ń ṣe lọ́pọ̀lọpọ̀ láyé lónìí èèyàn títí ní pé nǹkan àwọn èèyàn pé kankan mo jẹ́ ìyọ̀rẹ́ mi kan yóò mú kẹ́gì lọ́lé epo ni 550 pounds ẹ̀ta bẹ́ẹ̀ so ọmọdé ọkùnrin balẹ̀dẹ́ oníyẹ ti dáhùn níta oníyẹ tó jẹ́ oníyẹ ti dáhùn ó mọ̀ ó sì ní mọ́tò kì í gbé mọ́tò lọ́lé epo tí wọ́n bá gbé mọ́tò wà kẹ́gì ní ọ̀rà sí yọ̀ àrọ́ sí ọdẹ ọmọ ti dáhùn wa oníyẹ èmi kẹ́ bìlífù ara mi níwọ̀n bìlífù ara mi. وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم. ẹ má jẹ́ a máa dán wò ẹ má jẹ́ a máa dán wò àwọn èèyàn ló ń kọ́dá yẹn fi ń jẹ láyé tí wọ́n fi ń mu láyé lórí ayé lónìí òun náà ni pé wọ́n ń dín gbogbo nǹkan kù gbogbo nǹkan lẹ́yìn kọ̀ọ̀kan ṣe ní dínkù ẹ̀dá yẹn kó ṣe ojúṣe sẹ́fíìsì náà yẹ kó fún yẹn kò ní fún yẹn ẹ̀dá yẹn kó ṣe sẹ́fíìsì yẹn fún kò ní fún yóò sì gbowó lọ́wọ́ yóò tún gbàlè lọ́wọ́ yẹn sọ̀rọ̀ ẹgbẹ́ pé ìjọba gbé síbì kan kẹ́ ẹ lọ bá kó bá yín ṣe nǹkan kan bẹ́ẹ̀ lẹ́tà lọ́yẹ kó kọ́ fún yín kò ní kọ́ iṣẹ́ kan lọ́yẹ kó ṣe kò ní ṣe yọ pé jókòó kápítọ́ wa yóò sì gba owó oṣù ẹ̀ tí ó pè kò ní rẹ́ni yẹn lọ́wọ́ yóò sì tún kọ́ lọ́mọ san àwọn owó àlùmọ̀jì kan yóò sì tún bá àwọn ẹ̀ nǹkan kan náà gbogbo ẹ̀ ń ṣe ọlọ́run wa áwọ̀ fún kẹ́yìn láyé. gbogbo tẹ́ bá fẹ́ máa wọ̀n láàrin yín ọlọ́run ẹ máa pé wíwọ̀n rẹ̀ nígbà tẹ́ bá fẹ́ máa wọ̀n. ọlọ́run nǹkan tẹ́ bá ń lò tẹ́ fi ń sòṣùwọ̀n ọlọ́run ọba ní ẹ máa rí i wípé ètò jẹ́ alimustekim ètò dúró dáadáa oníkẹ́ ẹ máa lò àwọn ẹni òṣùwọ̀n lọ́dọ̀ lónìí kò sí òṣùwọ̀n tó dáa kéèyàn bá dénú ọjà kó tó lè rí nǹkan tó fi wọn nǹkan tí ó rí
wọ́n fi ṣe kó tẹ̀lé fún pamọ́ síbi kan ni wọ́n fún pamọ́ síbi kan ni wọ́n ní oríṣi bíi márùn tẹ́lẹ̀mí ni wọ́n ní ó wà lọ́dọ̀ wọ́n sì mọ ètò jẹ́ rí ìwọ̀n ní mú jáde so látara bẹ́ẹ̀ agbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa ètò wa ń bọ̀ wà arajà ní òtún ní kóńgò dání ìwọ náà tó tún ní kóńgò ẹ̀jẹ̀ wo kóńgò yín ẹ̀jẹ̀ nínú wo kóńgò yín ọdún wa parọ́ fún wọn kí ló kẹ́ tó wà arajà láti mú kóńgò dání kọ́ ẹgbẹ́ òun mú kóńgò dání náà. Dábẹ́ ọlọ́ni gàdá fi máa wá nǹkan ìgbàdo máa pé ní kẹ́ máa fi wá nǹkan àwọn tó ń jó lórí àwọn náà sì fà á tẹ́gbẹ́ máa ń lọ tí wọ́n máa ń lọ káàkiri ni kò ní rí bẹ́ẹ̀ so wọ́n ń wò lọ́bẹ̀ ẹnìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan ni wọ́n máa bẹ̀rù ẹyọkan tí wọ́n ní ẹ gbọ́dọ̀ jẹ àwọn náà dé mọ ọkùnrin adójé lórí ìmọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní kó o sì wọ́n náà láti tó ṣe wọ́n wá ṣe nǹkan mi bó wà ní gbogbo nǹkan dáhùn ṣe ní ọmọ kó yà jẹ wá láyé ànílòkè ànígálòkè tó gbé àmánéjì bẹ́ẹ̀ rárá ẹ̀ṣẹ̀ tó ga jù ní ká máa ṣe ra wa báyìí ẹ̀ṣẹ̀ tó ọlọ́wọ́ bá máa ń tètè forí jiyàn lóbi ẹgbẹ́ àwọn Amẹ́ríkà àwọn kankan yẹn ẹ̀ṣẹ̀ báwọn ń ṣe ẹ̀ṣẹ̀ ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ lọ́nà wọn sábà pọ̀ jù mẹ́ so ẹ̀ṣẹ̀ ẹgbẹ́ wọn máa ṣe jàmbá ara wọn kì í sábà sí ṣùgbọ́n tí wọ́n bí àwọn ṣe jàmbá ara wa ní sọ àlélòkè láíláí so ọlọ́ni òṣùwọ̀n yẹn ọlọ́ni ẹ̀sìn dédé ọlọ́ni dhalika khairu. ọlọ́run ọba ní ìyẹn ló lóore fún yín nínú ìṣẹ̀mí yín láyé nẹ́ẹ̀tì gbádùn ayé yìí tẹ́ ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ̀ ní gbádùn ayé yìí ìnira lẹ́ẹ̀tì máa gbé bẹ́ẹ̀ ọlọ́run eléyìí ló lóore fún yín wa ahsanu ta'wila tẹ́ ẹ bá tún padà sọ́dọ̀ ọlọ́run oní òtún jẹ́ kí ìpadà yín tún dáa ilé ayé yín ilé òjèlé ayé yín ó dá oní òjè padà sí lọ́dọ̀ ọlọ́run ó dá méjèèjì làwọn fẹ́ bàjẹ́ so ọlọ́run kò sànù wa a máa kọ́ntínú lọ́la ètò àgbọ̀gbọ̀n ìjọsìn ọlọ́run fani subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.